lẹ́yìn tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wá sílé mi tó sì ṣe ohun tó ṣe fún mi yẹn fún mi, òkìkí mi tún ọ̀pọ̀ sí i. Òkìkí náà sì pọ̀ débi pé ọ̀gágun àgbà Olúṣẹ́gun Ọbásanjọ́ fún mi ní oyè MON. Èmi ò mọ̀ pé òun náà ń wo eré mi o. Àfi bó ṣe ti fọwọ́ sí oyè náà fún mi tí wọ́n sì ní kí n wá sí National Theatre lọ́jọ́ ayẹyẹ ńlá kan. Ọ̀rẹ́ mi kan ní Kàrẹ́, àlejò lówó, ló kọ́kọ́ fi wáyà ránṣẹ́ sí mi. Àwa ti bá eré lọ, òun ló kí mi kú oríire. Nígbà tí mo sì bí pé oríire wo, ó ní Ọbásanjọ́ ti fún mi lóyè o. Báyìí ni mo lọ tí wọ́n sì fún mi ní oyè náà lóòótọ́. Ohun gbogbo ló ń dùn dáadáa o. Kò sì sí wàhálà kankan rárá. Bẹ́ẹ̀ ni kì bá tí sí wàhálà kankan láyé mi bí kò ṣe ọmọ kan tó kó tiẹ̀ bá mi. Òun ló bà iṣẹ́ tí mo fi ọwọ́ mi ṣe jẹ́. Òun ló sì sọ mí di ẹni tí kò ní nǹkan kan mọ́ gẹ́gẹ́ bí mo ṣe wà lónìí. Òun ló jẹ́ kí n dàgbà, kí n sì tún máa sáré wá ohun tí mo fẹ́ jẹ káàkiri, tàbí kí n máa wo ọwọ́ àwọn tó lè fún mi ní nǹkan. Ṣebí nígbà tí gbogbo ayé ń ṣe fíìmù ni, Adelove ló kọ́kọ́ ṣe. Òun ló kọ́kọ́ ṣe fíìmù láàrin wa. Ó ti ṣe Ìjà Òmìnira, ó ti ṣe Taxi Driver, Ìyániwúrà. Ògúndé náà sì ti ṣe Ayé, ó ṣe Jáyé sí mi. Èmi kò sì dá sí o nítorí owó tí wọ́n fi ń ṣe fíìmù nígbà náà pọ̀. Iṣẹ́ fíìmù kò ṣeé parí nílẹ̀ yìí. Ìlú òyìnbó ni wọ́n ti ń lọ parí ẹ̀. Owó ńlá sì ni. Nítorí ẹ̀ ni mo ṣe yá rọra ń ṣe eré orí ìtàgé tèmi káàkiri. Mò ń ṣe eré ní Cameroon, mò ń ṣe eré ní Sierra Leone àti Nàìjíríà yíkáyíká. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan wà, ọ̀kan nínú àwọn bàbá tí mo máa ń ṣeré fún nígbà tí mo sì ń kọ jùjú ni. Bàbá náà fẹ́rẹ̀ mi gan. J.M. Johnson ni, lára àwọn olóṣèlú àtijọ́ ni. Òun ló lọ kọ́lé sí Badagry nítòsí omi. Ibẹ̀ ló ń gbé tó ní kẹ́nikẹ́ni má ṣe máa dààmú òun. Ṣùgbọ́n tí mo bá ti lọ sí Badagry láti ṣeré, n ó lọ gbé e wá láti wá wòran eré tiwa. Lọ́jọ́ kan ló wá wo eré kan níbi tí wọ́n ti tún lù mí lálùbọ́lẹ̀ nínú eré náà. Lẹ́yìn eré náà ló sì pè mí pé, Moses, ṣé bí wọ́n ṣe máa lù ẹ́ káàkiri nìyí? Níjọ́ wo lo fẹ́ ṣe eléyìí gbà? Gbogbo àwọn tí kò tó ẹ ló ń ṣe fíìmù. Kí wọ́n ní tiẹ̀ ti wá jẹ́ o? Bẹ́ẹ̀ la jókòó tí mo sì sọ fún bàbá náà pé n kò lówó fíìmù lọ́wọ́ ni. Ìyẹn ni ò ṣe jẹ́ kí n bá wọn yà sí. Ló bá ní èèlò ni wọ́n fi ń ṣe fíìmù. Mo ní ó tó mílíọ̀nù 6 o. Owó ńlá sì ní eléyìí nígbà náà. Ó ní èèlò ló wà lọ́wọ́ tèmi. Mo ní bí mo ṣe wà yìí, n ò ní ju ẹgbẹ̀rún náírà 102, ìyẹn 200,000 naira lọ. J.M. Johnson ló wá torí mi wá sí Èkó. Ó ní kí n jẹ́ ká lọ rí máníjà báǹkì mi. Àdébẹ̀ a sọ̀rọ̀. Àwọn yẹn ní kí ni mo ní tí mo lè fi dúró láti yáwó. Mo ní ilé kan náà ni mo ní sí Èkó tó jẹ́ ilé alájà 3. Nígbà tí wọ́n lọ wo ilé náà, ẹ̀rín ni wọ́n rín. Wọ́n ní tí mo bá fẹ́ yá owó tí yóò tó mi ṣe fíìmù tí mo fẹ́ ṣe, wọ́n ní tó irú ilé bẹ́ẹ̀ yẹn 6 láti fi dúró. GMJ ní kí n jẹ́ ká lọ. Nígbà tí yóò sì padà dé, ó ti kó ìwé ilé ńlá 3 wá fún wọn ní báǹkì. Ó ní kí wọ́n yá mi lówó tí mo fẹ́ lò. Nígbà tí àwọn báǹkì náà rí àwọn ilé ńláńlá tí JMJ kó ìwé ẹ̀ wá, ọkàn wọn balẹ̀ tẹ́mútẹ́mú ni. Bẹ́ẹ̀ ni wọ́n gba ìwé, ni wọ́n bá yá mi lówó. Mo sì gbé fíìmù Ọ̀run Mòoru jáde. Gbogbo ara la fi ṣe fíìmù yẹn o. Kò tí ì ju oṣù kan tí fíìmù náà jáde tí ọkùnrin kan tí wọ́n ń pè ní Kamoru tó ní ilé-iṣẹ́ sinimá kan tó jẹ́ Camel Cinema, níbi tó ti máa ń fi fíìmù tuntun hàn, wá bá wa. Ó ní ká wá ṣe àfihàn fíìmù wa náà lọ́dọ̀ òun. Ó sì dájú pé a ó tà dáadáa níbẹ̀. Bí a ṣe gbéra nìyẹn. Nígbà tó ṣe pé ohun tá à ń ṣe kiri ká lè tètè rí owó tí báǹkì yá wa dá padà láàrin ọdún kan nìyẹn. Bí a bá ṣe fi fíìmù náà hàn tó, bẹ́ẹ̀ la ó ṣe tètè rí owó àwọn báǹkì yìí dá padà. Bí a bá ti lọ ṣe àfihàn sinimá bẹ́ẹ̀, bí a ṣe máa ń pín owó ni pé àwa yóò mú náírà 7 nínú náírà 10 tá a bá pa. Onísinimá ló sì ní náírà 3 tó kù. Ṣùgbọ́n àwọn onísinimá máa ń fẹ́ gbé nǹkan gbẹ̀yìn wa
níbi tíkẹ́ẹ̀tì títà. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo wa la máa ń wà níta láti mójútó ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì yìí kí a lè mọ iye tá a tà gan. Níbi tí àwa ti ń ṣọ́ tíkẹ́ẹ̀tì, Kamoru tilẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú ọmọ wa kan tó ń ṣe ọpúrétọ̀. Òun ló ń fi sinimá náà hàn àwọn èèyàn. Wọ́n sì jọ ṣe àdéhùn pé kó jẹ́ kí òun mú sinimá náà lọ sílé. Òun fẹ́ lọ fi hàn àwọn ìyàwó òun yóò sáré dá a padà láàárọ̀ ọjọ́ kejì. Bẹ́ẹ̀ ni Káyọ̀dé ọpúrétọ̀ gbé sinimá tí a yáwó ní báǹkì ṣe lé Kamoru lọ́wọ́ o. Ní Kamoru bá lọ ṣe ẹ̀dá sinimá náà, ó sì ní lọ́wọ́ tí àwa ò mọ̀. Ọjọ́ 3 la lò níbẹ̀ tí a fi kúrò. Àwa sì tún bá iṣẹ́ wa lọ. Iléṣà ni mo wà níbi oṣù kan lẹ́yìn tí a kúrò níbẹ̀ tí àbúrò mi kan Ọrẹ wá bá mi jà pé kò yẹ kí á tì kó fíìmù tí a ṣẹ̀ṣẹ̀ gbé jáde sínú fídíò, pé báwo la ṣe máa kó sínú fídíò àgbéléwò bẹ́ẹ̀ yẹn. Ó ní ṣé a kò mọ̀ pé àwọn èèyàn ò ní lọ wò ó ní sinimá mọ́ ni. Bẹ́ẹ̀ ni wọn yóò máa ṣe ẹ̀dá ẹ̀ káàkiri fúnra wọn. Ẹ̀rín ni mo fi rín, mo ní ta ló ṣe fídíò? Kí ni mo fẹ́ fi ṣe? Báwo ni mo mọ̀ tí wọ́n ti ń ṣe? Ló bá sọ fún mi pé òun rí fídíò ọ̀run mọ́oru tí wọ́n ń tà á kiri Èkó. Eré ni èmi pẹ̀lú ẹ̀ sáde Èkó. Eré burúkú ni, n kò lè rántí ọjọ́ tí mo fi mọ́tò sá irú eré bẹ́ẹ̀. Adé Èkó lóòótọ́, nígbà tó sì mú mi lọ síbi tó ti rí i, a bá a rẹpẹtẹ lọ́wọ́ àwọn tí wọ́n ń tà á. Èyí tó sì pa mí lẹ́kún jù ni pé àbúrò ìyàwó mi, Emily Oníkaba, tá a máa ń fi ṣe ìyàwó Àdìsá nínú eré wa, ó wà lára àwọn tó kó fíìmù náà lọ́wọ́ tí wọ́n ń tà á káàkiri láàrin mọ́tò. Pẹ̀lú ìbínú ni a fi rán àwọn ọlọ́pàá lọ mú Kamoru àti gbogbo àwọn tí wọ́n ń bá a tà á. Nígbà tí ọwọ́ sì tẹ gbogbo wọn, kíá ni wọ́n jẹ́wọ́. Ṣùgbọ́n iṣẹ́ náà ti bàjẹ́. Wọ́n ti há kásẹ̀tì náà káàkiri gbogbo Nàìjíríà. Kódà wọ́n ti tún tà á sí ẹ̀yìn odi. Báyìí ni a bẹ̀rẹ̀ ẹjọ́ pẹ̀lú Kamoru, tí a sì ń wá bí a ó ṣe dá títà fídíò náà dúró. Bó tiẹ̀ jẹ́ pé èyí kò ṣeé ṣe fún wa rárá. Níbi tí ẹjọ́ ti ń lọ lọ́wọ́ tí lọ́ọ̀yà mi sì ń fi mí lọ́kàn balẹ̀ pé Kamoru yóò pọ̀ owó tá a yá ní báǹkì. Òun ni yóò san gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni a wá Kamoru tì. Nígbà tí a ó sì gbúròó ẹ̀, wọ́n ní wọ́n ti mú ní Amẹ́ríkà. Wọ́n ló fẹ́ gbé kokéènì wọlé. Bẹ́ẹ̀ ni wọ́n la mọ́ ẹ̀wọ̀n lọ́hùn tí wọn kò jẹ́ kó wálé. Díẹ̀ ló kù kó tún bà mí lórúkọ jẹ́, nítorí àwọn kan ń gbé kiri pé bàbá Sàlá ló fi kokéènì rán. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé nítorí bàbá Sàlá ló ṣe lọ gbé kokéènì. Àwọn tí kò sì mọ̀ kan tiẹ̀ ń pariwo kiri pé wọ́n ti mú èmi fúnra mi fún ẹ̀sùn gbígbé oògùn olóró nílùú òyìnbó. Kò pẹ́ rárá sí àsìkò yìí ni àwọn báǹkì bẹ̀rẹ̀ wàhálà tiwọn. Mo ṣàlàyé fún wọn pé ọmọ náà ló jí fíìmù mi. Òun ló dá wàhálà sílẹ̀. Ẹ̀rín ni wọ́n fi mí rín. Òyìnbó ni wọ́n sọ sí mi. Wọ́n ní mo careless ni. Wọ́n ní tí kò bá jẹ́ pé mo careless, kí ló dé tí wọn kò jí sinimá Ògúndé mú? Kí ló dé tí wọn kò jí ti Adelove mú? Wọ́n ní kí n dáwọ́ padà bí n kò bá fẹ́ kí àwọn bẹ̀rẹ̀ sí ta àwọn ilé tá a fi dúró. Ohun tó wá ba gbogbo ọ̀rọ̀ yìí jẹ́ ni pé J.M. Johnson ti kú. Àmọ́ kó tó kú, ó ti sọ fún àwọn ọmọ ẹ̀kọ́ pé òun kó ìwé ilé fún mi tí mo fi yáwó ní báǹkì. Lóòótọ́ o, àwọn ọmọ ẹ̀ kò wá bá mi o, wọn ò béèrè owó lọ́wọ́ mi o, ṣùgbọ́n mo ronú pé ṣé wọ́n gbọ́dọ̀ torí tèmi ta ilé GMJ 3? Bí wọ́n bá ta ilé ẹ̀, bí èmi pẹ̀lú ẹ̀ bá wá dé ọ̀run tó bá ní Moses, báwo ló wá ṣe ṣe ayé báyìí? Kí ni kí n wí fún un? Kíá ni mo sọ fún lọ́ọ̀yà mi pé kó pe àwọn báǹkì lẹ́jọ́ kí wọ́n má lè ta ilé onílé o. Mo bẹ̀rẹ̀ sí sáré wá owó kiri. Mo fẹ́rẹ̀ wá owó náà dé ilé ikú, ṣùgbọ́n òun ò rí i. Nígbà tí ọ̀rọ̀ fẹ́ máa le jù, lọ́ọ̀yà mi ló gbà mí nímọ̀ràn pé kí n lọ ta ilé tèmi tó wà ní Mushin. Ilé náà yóò san díẹ̀ nínú gbèsè. A ó lè kó ìwé JMJ jáde fún àwọn ọmọ ẹ̀. Gbèsè tó bá sì kù, a ó lè sọ fún báǹkì bí a ṣe fẹ́ máa san. Bẹ́ẹ̀ ni mo ta ilé tí mo fi òwúrọ̀ ọjọ́ mi kọ́. Ilé alájà 3 tó dúró bí iṣẹ́ òwúrọ̀ mi. Ilé kan náà tí mo ní lÉkòó nìyẹn. Mo tà á nítorí n kò fẹ́ kí wọ́n ta ilé JMJ tó ṣe mí lóore. Mo ta ilé náà lóòótọ́. Lóòótọ́ mo san gbèsè, ṣùgbọ́n kò sí àgbójúlé kankan fún mi mọ́. Àmọ́ o, mo ti gba ìwé JMJ Johnson. Mo gbàwé ẹ̀ jáde, mo sì kó fún àwọn ọmọ ẹ̀. Àwọn èèyàn tún ṣàánú mi. Mo tún ṣe fíìmù míì, mo ṣe Bọ́lá tán.
àti ààrẹ àgbáyé, ṣùgbọ́n ojú àpá kò jọ ojú ara. Gbogbo èrè orí ẹ̀ náà, àwọn owó tí mo ti yá àti gbèsè báǹkì tó kù ni wọ́n bá lọ. Bẹ́ẹ̀ ló ṣe pé nígbà tí wọ́n fi bọ́ nínú gbèsè yìí, àgbà ti dé. Ara mi kò le tó ti àtijọ́ mọ́, kò sì sí ohun tí mo lè fẹ̀yìntì lé lórí. Ṣé ilé kan náà tó jẹ́ ilé ńlá nínú àwọn ilé mi ni mo ti tà yìí? Àwọn dúkìá kéékèèké tí ìbá sì tún gbé mi ró náà ti bá a lọ. Bẹ́ẹ̀ lọmọ náà gba àwọn ohun tí mo kó jọ kúrò lọ́wọ́ mi. Ó bà nǹkan jẹ́ fún mi o. Nígbà tí Kàmọ́rù dé láti ẹ̀wọ̀n l'Amẹ́ríkà, wọ́n tún mú un pé yóò ṣẹ̀wọ̀n nílé. Ìyẹn nílẹ̀ wa níbí, nítorí gbogbo ẹni tó bá gbé kokéènì nígbà náà, bó bá tún débí yóò tún ṣẹ̀wọ̀n sí i. Bó ti dé ni lọ́ọ̀yà mi ní ká máa bá ẹjọ́ lọ. Mo ní ẹjọ́ wo la tún fẹ́ máa bá lọ? Nígbà tí mo ti fi gbogbo ohun ìní mi ṣòfò, mo ní kó fi sílẹ̀ jàre. Àṣé Ọlọ́run ló ní kí n sọ bẹ́ẹ̀. Kò ju oṣù 3 lọ tó padà dé tó fi kú lójijì. Wọ́n sì ń ṣe ẹjọ́ ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìjọba nígbà tó kú yẹn. Ohun tí ọmọkùnrin náà ṣe fún mi kò ṣeé gbàgbé, bó ti jẹ́ pé n kò fẹ́ gbé e sọ́kàn. Ìrònú ẹ̀ ò kúrò lọ́kàn mi. Ìdí ni pé kò yẹ kí n wá kinní kan tì. Ọlọ́run ti ṣe gbogbo oore ọwọ́ ẹ̀ fún mi. Báwo ni yóò wá ṣe jẹ́ ọmọ kékeré kan ni yóò fi ìwà ìbàjẹ́ àti olè tiẹ̀ gba nǹkan tí Ọlọ́run ṣe fún mi lọ́wọ́ mi? Èmi tó yẹ kí n fẹ̀yìntì, kí n máa jẹun àwọn iṣẹ́ tí mo ti fi òwúrọ̀ ṣe, àwọn ìrìn àjò tí mo ti fi eegun ọ̀dọ́ rìn, àwọn iṣẹ́ ọpọlọ tí mo ti fi ọpọlọ ọmọdé ṣe. Ṣé èmi náà ni mo wá di ẹni tó wá ń wo ọwọ́ àwọn èèyàn kó tó lè ṣe ohun tó bá fẹ́ ṣe yìí? Ohun tọ́rọ̀ náà ṣe ń ká mi lára tí n kò sì lè gbàgbé ẹ̀ nìyẹn. Àbí irú iṣẹ́ wo ni mo tún fẹ́ ṣe tí mo fẹ́ fi ọjọ́ orí mi yìí ṣe? Ẹ̀bẹ̀ ni mo ń bẹ àwọn ìjọba ilẹ̀ Yorùbá o. Bí wọ́n bá lè dá sí ọ̀rọ̀ mi yóò wù mí. Bí wọ́n bá lè ràn mí lọ́wọ́ láti gbé mi dìde nílẹ̀ tí mo wà yìí. Ohun tí yóò dùn mọ́ mi nínú ni. Iṣẹ́ Olúwa ni mò ń ṣe báyìí. Òjíṣẹ́ Olúwa ni mí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ojú àpá kò jọ ojú ara. Bí ọ̀rọ̀ mi ṣe jẹ́ nìyí o, ẹ̀yin ọmọ Nàìjíríà, mo fẹ́ kẹ́ ẹ máa ṣèrántí mi. Ẹ máa rántí mi pé èmi ni mo kọ́kọ́ ṣe eré àwàdà nílẹ̀ yìí. Èmi nìkan ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ eré àwàdà ní Nàìjíríà yìí. Èmi ni mo sì gbé àwàdà náà dé ibi tí àwọn ọmọ wa ti gbé. Èmi, LMD, Lámídì ọmọ Sanni, bàbá Sàlámọ́tù, ọkọ wòsíwòsí Wonkoko. Gbogbo ẹ̀yin tí ẹ wà nílé ìjọba, ẹ̀yin ọmọ Yorùbá gbogbo, ẹ má gbàgbé mi o. Èmi ọ̀rẹ́ Àdìsá, ọkọ Emily Oníkaba. Bẹ́ẹ̀ ni ìtàn Lámídì bàbá Sàlá Moses Adéjùmọ̀ Ọláìyá ṣe lọ, èyí tó fi ẹnu ara ẹ̀ sọ láti ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá, Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí.